orúkọ mi Iyaloja Àdùpẹ́ kò ní bàjẹ́ Iyaloja general of Ọ̀yọ́ state Ìbàdàn. Bàbá ṣe tí wọ́n ṣe ọ̀rọ̀ àjà olùgbé bàbá Olubadan. Ní àárọ̀ tí mo fi sùn níbi tí mo ti ń ṣe interview láàárọ̀ nígbà tí wọ́n bi mí léèrè pé kí n sọ ọ̀rọ̀ bàbá ẹyọ kan ṣoṣo ń bẹ tó dùn mí tó sì bomi lójú òun ni pé bàbá ààfin wọn tí mo lọ níjẹta tí mo ti rí pé ààfin ti parí gbogbo nǹkan ti pé síbẹ̀ òun ló gbomi lójú mi pé ó wá jẹ́ pé bàbá yìí tí wọ́n forí rẹ̀ pé kínní kò wá ní ìṣubóṣo ọjọ́ kan bẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó bá tún jẹ́ pé bàbá ìwọ lórí àìsàn dìsìn tó ń gbé káàkiri kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n bó ti wulẹ̀ kò rí tó àdúpẹ́ náà alápàdúpẹ́ ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúrà mi fún bàbá ẹ̀ ni pé Ọlọ́run bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ gbogbo àwọn olórí tí wọ́n fi sílẹ̀ kọ́lọ́run bá mi kó mọ̀ fara ni wọ́n wà nílé opó kó jẹ́ wọn jáde láyọ̀ gbogbo àwọn ọmọ tán fi sílẹ̀ kó mọ̀ fi kú wọn kó mọ̀ fi ṣẹ̀rù bà wọ́n kó jẹ́ kẹ́yìn wọn dá lẹ́yìn ikú bàbá yìí àpadà sí orí ibúmọ̀jò tọ́ sáwọn ọmọ bí bàbá ṣe pẹ́ tí wọ́n tọ́ wọn wálé ayé gbogbo téèyàn ṣe ní ti dáadáa ni bàbá rí ṣe Ọlọ́run dẹ̀ fún bàbá ìṣe bàbá téèyàn sì fi tọrọ bàbá ni tọrọ àtúbọ̀tán wọn dá wọn wá fọlá rẹ̀ mo fi tọrọ fún gbogbo àwọn ọba yìí kanṣu bí àtúbọ̀tán bàbá ìṣe dá Ọlọ́run jẹ́ kí tiwọn náà dáa jù báyìí lọ kọ́lọ́ mọ́ fi kú bàbá Olúbàdàn kọ́ mọ́ fi tú advance kanṣu àwọn lọ́ba ká o ikú bàbá yìí kọ́ mọ́ ṣe lákùúfà fún gbogbo wọn o kó jẹ́ kí ọjọ́ kó jìnnà síra ipò ọlá ipò ìgẹ̀ni kọ́lọ́ ń bá wa fi bàbá yìí sí o kọ́lọ́ ń ṣe wọ́n ní ẹni àlìjàn náà ọ̀la ń tọ́lọ̀ ń fi ń jọlọ́ gbogbo àwọn mọ́gàjì tí wọ́n ṣe lédè wọn gbogbo àwọn lọ́ba tí wọ́n dúró tì wọ́n gbogbo àwọn ọlọ́jà tí wọ́n dúró tì wọ́n gbogbo baálẹ̀ ọrùn orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n dúró tí wọ́n ṣẹ̀yẹ fún bàbá yìí mọ̀jẹ̀ ò tí ìyá báyìí fáwọn náà o jẹ́ kọ́jọ́ ó jìnnà síra o Ọlọ́run mọ̀ ṣe òkú kábíyèsí ní àkúfà fún gbogbo àwọn lọ́ba ẹni tí ó tún wá gorí rẹ̀ kọ́lọ́run bá mi kọ́ bá lọ́rẹ̀ mi tiwọn náà o wọn ò gorí àpèrè láyọ̀ o gbogbo àwa tá a tún ṣẹ̀yẹ fún ọ náà kí nǹkan kan mọ̀ ṣe wá o àwa kí gómìnà wa ọlọ́lá jùlọ ẹnjìníà Olúṣèyí Mákindé torí wọ́n ṣe mérìírí nǹkan ribiribi fún wa nílẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n ṣààfin yìí wọ́n ṣe títì gbogbo ojú ọ̀nà Ìṣẹ̀yìn Ọ̀yọ́ gbogbo ẹ̀ ni wọ́n ṣe iná náà fi lọ sáà kejì náà iṣẹ́ rere ò dúró àwa dúpẹ́ lọ́wọ́ wọn irú ebélé yìí náà kó mọ́ dúró kó túbọ̀ máa tẹ̀síwájú a dúpẹ́ pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà torí tí wọ́n bá sọ pé ń bo nílé ọba tiyín torí gbà táwọn ọba ò ti lo ilé ọba ti mọ̀kún tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ tí wọ́n wá bojú wò pé ẹ jẹ́ káwọn ó ṣe nǹkan mèrè tuntun fún Olúbàdàn tán wá ṣe tó gbogbo ẹni tí ọba lò mọ́jì òfin ìnira lò ó gbogbo ẹni Ọlọ́run bá kádàrà pé ní ó lo ààfin mọ́jì òfin ìnira lò ó mọ́jà ààfin náà mọ́jì ògbóná mọ́ o ọ̀la ntọ́lọ́ fi ń jọ́lọ́ ọ̀la mọ́ṣálá kùwátà ìlà àbílà ìlà gbogbo àwa tá a wá bá wọn kọ́ wọ̀rìn pátápátá àtọlọ́jà àtọba àtìjòyè àtòrí adé àtọrùn lẹ̀kẹ̀ ikú bàbá yìí mọ́ fi túbàdàn láṣìírí àtẹ̀yìn ó mídíà náà o mọ́ ṣe kú ìlàkúfà fẹ́yìn náà o jẹ́mi tiyín náà kú o mọ́ wàá fi kú ìtúbàdàn láṣìírí ikú bàbá Olúbàdàn mọ́ fi túlẹ̀ Ìbàdàn láṣìírí o jẹ́ kílẹ̀ Ìbàdàn túbọ̀ máa tọ̀ sí wájú o ọ̀làǹtọ́lọ̀ fi jọ lọ́la wátá ìlà àbílà ilẹ̀ àsìn orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Iyaloja Àdùpẹ́ kò ní bàjẹ́ Iyaloja general of Ọ̀yọ́ state Ìbàdàn.